bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Wọ́n lẹ́ni tó bá bóníre yọ̀ ìrètí ẹ̀ náà yóò tẹ̀ lọ́wọ́ ni, kì í ṣe pé kiri kò lè bọ́ lọ́wọ́ oníre. Torí náà la fi ń bá òṣèré orí ìtàgé lẹ́wọ̀n yàn Adébímpé Oyèbádé àmọ́ ń bá a yọ̀ wí náà lẹ́tì mọ̀ pé ó ti sunkún sọ́lọ́hun, oore náà ti wá dé. Àwa ń gbàdúrà pé oore tó wọlé tọ òun àtọkọ rẹ̀ èèyàn Lateef Adédìméjì oore ọ̀tún ni kó jẹ́, oore tí yóò mọ́ wọn lọ́wọ́ ni kó jẹ́. Kí ni oore tá à ń sọ tí ó wọlé tọ Lateef Adédìméjì òun àti aya rẹ̀ Adébímpé? Gbogbo yín náà lẹ mọ̀ yìí pé òṣèré orí ìtàgé méjì yìí wọ́n ti ń ṣe àwárí èèyàn sọ́dọ̀ Ọlọ́run ọjọ́ ti pẹ́. Wọ́n ti ṣe ìgbéyàwó èèyàn ó ti ń lọ bí ọdún bíi mẹ́rin sẹ́yìn tó jẹ́ pé gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ wọn àtàwọn tó tún jẹ́ Nollywood actor àti actress ni wọ́n ń gbàdúrà pé kọ́lọ́hún kó tètè ṣe. Àwa dúpẹ́ fọlọ́hún, Ọlọ́run ti ṣe, oore náà ti dé, oore ti dé, oore ti dé. La fi ń bá wọn dúpẹ́ kó jẹ́ oore tí yóò mọ́ wọn lọ́wọ́. Bó o la ṣe mọ̀ pé oore náà ti dé àti pé kí làwọn ènìyàn ń sọ níkànnì ayélujára? Gbogbo náà lẹ mọ̀ òṣèré orí ìtàgé wa ìyún Lateef Adédìméjì òun àti Ọmọbímpé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ti sọ sí Adébímpé Oyèbádé, ṣùgbọ́n kí ni ó fi sọ̀sùn ó fi para ó dúró dàsìkò Ọlọ́run. Ẹ̀yin náà mọ̀ yìí pé Ọlọ́run ọba ló ń sọ ọmọ fẹ̀dá. Kò ṣeéṣe wọ́n ní ọlọ́wọ́ kò rọmọ rà lọ́jà. Tó bá jẹ́ yìí pé ọmọ ṣe é rà lọ́jà ni, n tó dájú ni pé Lateef Adédìméjì ó ti kówó fún Ọmọbímpé kó pé kó lọ rà wá lọ́jà, ṣùgbọ́n olówó kò rọmọ rà. Àbáwọn dúpẹ́ àbáwọn yọ̀. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń lọ sínú comment section ni wọ́n ti ń congratulate wọn. Bí àwọn ènìyàn sì ṣe mọ̀ ni pé ẹ rí i pé àwọn òṣèré orí ìtàgé méjèèjì yìí Lateef Adédìméjì àti Ọmọbímpé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí làwọn méjèèjì ni wọ́n ṣe wẹ̀jẹwẹ̀mu pé èèyàn ìgbéyàwó àwọn pé ọ̀pẹ ọdún mẹ́rin. Lára àwọn fọ́nrán àtàwọn fọ́tò tí wọ́n fi síkànnì ayélujára làwọn ènìyàn ti wò wípé Adébímpé ti fẹ́ra kù. Òṣèré orí ìtàgé kan náà èèyàn Ọláyínká Solomon òun náà tún wá fi hàn nínú comment section tó yẹ pé ó tún ṣàdúrà fún wọn pé ìwòye ọdún tí ń bọ̀ ìyá àbèjì bàbá àbèjì láwọn máa pè yín. In tó ṣeé ṣe ni pé tàbí ń tà ń bá wọn bẹ lọ ni pé kí ó jẹ́ oore ìbejì ni yóò jẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wọlé jọ ẹ bá tẹ subscribe button. Ikú aya ikú ọmọ kọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Oore ayọ̀ oore ọ̀tun ni yóò wọ ẹbí tiwa náà wá. Ló fi jẹ́ pé ẹni ọba bóníre yọ̀ ìrètí ẹ̀yin yóò tẹ̀ lọ́wọ́. Ẹ lọ sí comment section ẹ tẹ congratulation Adébímpé, congratulation Adébímpé kẹ́yìn náà lè roore tìyín náà gbà. Ẹ ti mọ̀ yìí pé ní oṣù December tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló ti ṣẹlẹ̀. Ìjàmbá ikú ó ti ṣẹlẹ̀ nínú Nollywood, ìjàmbá mọ́tò ó tún ti ṣẹlẹ̀ náà, ṣùgbọ́n àwa tó lọ ń kayọ tá a tí ì bọ́ sínú kòtò tí wọn ò tí ì gbé wa sí kì í ṣe pé bóyá mímọ̀ ṣe wa o, bí ó ṣe pé oore Ọlọ́run la rí gbà. Ẹ̀yin olólùfẹ́ wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan ṣe jọ ẹ bá tẹ subscribe button. Ẹ wá má gbàgbé ẹ bóníre yọ̀ kiri tìyín náà kó lè tẹ̀ yín lọ́wọ́. Gbogbo àwọn ènìyàn ni wọ́n ti ń lọ sí abẹ́ comment section wọ́n ń bá wọn dúpẹ́ wọ́n ń bá wọn yọ̀. Tí ó náà làwa náà fi mú pé ẹ̀yin olólùfẹ́ wa kájọ wo oore ọ̀tun tó tún ṣẹlẹ̀ nínú Nollywood táwọn ènìyàn tí wọ́n tún ń jẹ lẹ́nu lọ́wọ́. Ẹ̀yin olólùfẹ́ wa a ti mọ̀ yìí ní ìsìn pé kọ́lọ́run ọba kò jẹ́ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n èrò tèmi ń bá wọn bẹ̀ lọ ni pé kó jẹ́ oore oníméjì, kó jẹ́ oore ìbejì. Kí lẹ̀yin ń fẹ́ fún wọn? Ṣé oore ìbejì lẹ́yìn náà ń fẹ́ ni àbò oore mẹ́ta? Ṣe mọ̀ yìí pé n tí máa sábà wọ́pọ̀ ni pé ẹni Ọlọ́run bá dá dúró nípa àìtètè rọ́mọ bíbáhùn, n tí máa bá sábà wọ́pọ̀ ni pé ẹ̀kan náà tọ́lọ́run ọba ṣe oore náà fún wọn oore méjì ní máa sábà jẹ́ tàbí kó jẹ́ oore mẹ́ta. Kódà Ọlọ́run á tún máa surprise ẹlòmíì tí ó jẹ́ oore mẹ́rin. Ìkànnì méjèèjì nínú mẹ́rẹ̀ẹ̀rin la fẹ́ kó jẹ́. Yálà oore oníméjì
tàbí oore onímẹ́ta tàbí oore onímẹ́rin. Ẹ̀yin olólùfẹ́ mi, oore wo lẹ́yìn bẹ lọ́hùn fún àwọn Adébímpé? Ẹ wá má gbàgbé, mo fẹ́ ká ṣe nǹkan kan. Ẹ rí i pé kì í ṣe àwọn Adébímpé àti Lateef Adédìméjì nìkan ló wà nírú ipò báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nírú ipò báyìí, ṣùgbọ́n torí pé àwọn èsì gbajúgbajà ni ò jẹ́ ká mọ̀. Ẹ jẹ́ wá bẹ lọ́hùn fún wọn. Lásìkò tá a wà yìí, àǹfààsìkò yìí a fi ń bẹ lọ́hùn fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti wọlé ọkọ tí wọ́n ń ṣe àwárí. K'Ọlọ́run Ọba kó bá wọn fún wọn ní oyún alálùbáríkà. Bákan náà, a tún wá ń ṣàdúrà fún àwọn tó jẹ́ pé wọ́n ti diwọ́ disẹ̀ sínú tí wọ́n ń wo oore Ọlọ́run, k'Ọlọ́run ó sọ̀ wọ́n láyọ̀, kí aboyún bí wẹ́rẹ́, kí àgàn kó tún ti ọwọ́ ààlà kó fi bọ́ òsùn, kó má fi pa ògiri, kó jẹ́ pé ọmọ ni yóò fi pa. Ẹ̀yin olólùfẹ́ wa, a fi bẹ lọ́hùn, à ń ṣàdúrà gbogbo àwọn tó diwọ́ disẹ̀ sínú, k'Ọlọ́run Ọba kó bá wọn sọ̀ wọ́n láyọ̀ àti àlàáfíà. Bákan náà, àwọn t'Ọlọ́run ti wá bùn lórí ọmọ, torí orí ọmọ oore ńlá ni ò mọ sọ tílẹ̀. Mo ní pé olówó rọmọ rà lọ́jà, kì bá ṣe pé olówó rọmọ rà lọ́jà ni gbogbo àwọn olówó tí wọn ò rọmọ bí, wọn ò bá kówó lọ ọjà, wọn ò bá lọ rà, ṣùgbọ́n kò ṣeé ṣe. Torí náà, k'Ọlọ́run Ọba kó bá wa sọ gbogbo àwọn aláboyún àtàwọn tí Ọlọ́run ti bùn lọ́mọ. K'Ọlọ́run Ọba kó má pa gbogbo wa, kó má pa àwọn ọmọ wa, ká jèrè ọmọ, kí gbogbo wa ó jèrè ọmọ. Ẹ wá má gbàgbé, mo sọ lẹ́ẹ̀kan sí i, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wọn, ẹ jọ̀ọ́ bá tẹ subscribe button tí mo bá ṣe máa ń ṣe níkànnì tiwa. Bó ṣe ń lọ náà la ṣe máa ń tẹ̀lé yín níkànnì ayélujára. Torí náà, ẹ subscribe yín sórí YouTube channel wa, ẹ tún rí notification, ẹ tẹ notification tó fi jẹ́ pé tá a bá ti ń fi ìròyìn kan síkànnì ayélujára, ẹ ó máa jẹ́ lára àwọn ẹni àkọ́kọ́. A dúpẹ́ pé ẹkún Ọmọbímpé ó ti dẹ̀rín, k'Ọlọ́run Ọba kó jẹ́ kí ẹ̀rín náà kó wá kalẹ̀ fún un. Ẹ má gbàgbé, ẹ tẹ notification bell lílẹ̀. Gbogbo ìgbà tí ìròyìn ìbá tún ti ń lọ, bó ṣe ń lọ náà láti máa tẹ̀lé. A sì máa wá fún ẹ̀yin olólùfẹ́ wa bó bá ṣe ń lọ níkànnì ayélujára. Bó ṣe ń lọ náà nìyẹn o. Ẹ má gbàgbé, mo sọ fún yín, ẹ lọ sí abala àríwísí yín comment section, kẹ́ ẹ tẹ congratulation fún Adébímpé. A bá wọn yọ̀, a bá wọn dúpẹ́. Oore náà yóò kalẹ̀, oore náà yóò mọ̀ wọ́n lọ́wọ́. Oore oníbejì, oore oníbẹ̀ta, oore oníbẹ̀rin, ìyẹn là ń bẹ lọ́hùn fún wọn. Ẹ̀yin olólùfẹ́ mi, a ò ní rí jù báyìí lọ. Ẹ ti mọ̀ bó ṣe ń sún níkànnì ayélujára, a máa ń jẹ ayín tán, a máa ń mú yín tán. Bẹ́tà náà ni bó bá ṣe ń sún la ṣe máa ń sún níkànnì ayélujára, a dẹ̀ máa ń jẹ ayín tán bẹ́tà bó bá ṣe ń lọ náà ni. Ìyẹn bá a ṣe ní ká mú wá kẹ́ ẹ tètè mọ bó ṣe ń lọ níkànnì ayélujára náà nìyẹn. Ẹ wo, ìtumọ̀ àríyìn náà bó bá ṣe ń lọ níkànnì ayélujára.